ọ̀dọ̀ ọba iṣegun wọn kí ló sì mọ ọba iṣegun náà ni ọba iṣegun ọba dábàá pé ọba tó bá lórí gbogbo àwọn oníṣègùn pápátá ní Ifọ̀ local government ọ̀dọ̀ wọn làwà àwọn náà ni bá iṣegun wáyà bá iṣegun ká tó wọnú ètò ẹ̀ bá súre fún ojú tó ń wà. Gbogbo etí tó ń gbọ́ mi ní àkókò yìí àtọ́jú tó ń wà náà tó ń wà ní àkókò yìí àti gbogbo ibi tí ẹ̀ tún ṣe máa wò wá tẹ̀ tí bẹ̀rẹ̀ sí ní wò wá ní agbára Ọlọ́run ọba ìdààmú kò ní pẹ́ ní kọ̀ọ̀kan. àṣẹ. ọ̀nà ìgbàjẹ́ ìgbàmú oníkálukú Ọlọ́run ní dàrú mọ́ yín lọ́wọ́ àìsàn káìsàn àrùn kárùn Ọlọ́run ní fi ṣe ẹnì kọ̀ọ̀kan so gbogbo tí wàá ń ba ẹnì kọ̀ọ̀kan nínú jẹ́ tí ń bẹ ẹnì kọ̀ọ̀kan lọ́kàn Ọlọ́run ọba yóò bá sọ ọ́ dìdùnnú èyí tó ti wá di ìdùnnú Ọlọ́run kò ní sọ ní ìbànújẹ́ fẹ́ẹ́ kọ̀ọ̀kan ọdún 2024 tí a ti wọ̀ tá a ti ń bá lọ yìí gbogbo oore tó wà ń bẹ̀ pátá Ọlọ́run máa ṣe fẹ́ẹ́ kọ̀ọ̀kan èyí tí ó jẹ́ aburú bẹ̀ kò ní lọ́rẹ̀ nìkọ̀ọ̀kan wa wípé gbogbo ọdún ní máa gbé oore dání gbogbo ọdún ní sì máa gbé ibi dání ibi òní kan nìkọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run a ti bẹ̀rẹ̀ a ti wọnú ẹ̀ báyìí lágbára Ọlọ́run àwa tá a bẹ̀rẹ̀ náà láàrin òpin 2024 yìí ní ti dáadáa bẹ́ẹ̀ ni àṣẹgùn bá àṣẹgùn ló ń sọ̀rọ̀ àṣẹ ti gùn eléyìí máa àbá àtẹ́wọ́gbà gbogbo ire tí wọ́n sún fún wa bàbá àti wọdún tuntun báyìí bẹ́ẹ̀ni ọ̀nà wo la lè gbà táwọn èèyàn wa tàbí máa rí tiwa sí lọ́dún yìí ẹlòmíín lélẹ́lẹ́lẹ́ 2023 kò bá ìgbésẹ̀ wo la máa gbé tí ohun táwọn ń fẹ́ tàbí tó wa lọ́wọ́ lọ́dún tó táwọn yìí. kí n tó máa bá ọ̀rọ̀ tí ẹ ń bí mi lẹ́nu lọ kí n tó kó dárúkọ mi fún àwọn èèyàn náà àwọn èèyàn ṣe mọ àlùkò yẹn ká sọ. ọdún ní ẹ̀ sáà ń folóko. orúkọ tèmi ní Alhaji Abdulwasi Buhaya ọba ìṣègùn general ọba ìṣègùn general Ifọ̀ local government lábẹ́ ẹgbẹ́ Ogun State Traditional Healers Association so gọ́fìnà wa ní Ogun State ní agbọ́nà ẹ̀mí àgùn fún wa nǹkan yìí kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbé nǹkan ìṣẹ̀ṣe yìí tẹ̀ ń gbé sókè ògì lẹ́yìn náà máa rẹ̀ lù rẹ̀ láéláé àkíyè púpọ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè èèyàn mẹ́rin ni ó ṣiṣẹ́ àkọsẹ́ ni torí ọdún 2024 tá a wà yìí ọdún tí orí kúnú ẹ̀mí tó sì ṣe é pé èèyàn àkọ́kọ́ lẹ́ni tí ó ti ní nǹkan dáadáa tó ti lówó tó ti lọ́lá tó ti wà nípò tó ga àkọsẹ́ ni ó ṣe ní 2024 yìí. kí ni ìdí sà. ìdí ni wípé bá jẹ́ sínétọ̀ bá jẹ́ gọ́fúnà ìlú ìtorí kó ti jẹ́ tó ti wà nípò ńláńlá o gbọ́dọ̀ du báwo ni ní yóò ṣe ní bàjẹ́ báwo ni wọn ò ṣe ní yọmí kúrò báwo ni ìwọ̀n ò ṣe ní dìtẹ̀mí tí nǹkan yóò fi ní dàrú báwo wọn ò ṣe ní gbá ìsàn kò mí tó yẹ pé àti rí ṣe parí tí ò fi ní di wàhálà fún mi ìyẹn táwọn tó ti wà òkè nìyẹn àkọsẹ́ tí wọ́n ṣe nìyẹn wọ́n gbọ́dọ̀ múra owó kọ́ làwọn èèyàn tún lé mọ́ but àkọsẹ́ tí wọ́n ṣe nìyẹn number 1 nìyẹn number 2 ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọn ò tí ì rí nǹkan kan mú tí wọ́n lé ẹni wọ́n fẹ́ dépò kan ẹni wọ́n fẹ́ lọ síbì kan ẹni wọ́n fẹ́ lọ síwájú ẹni tó ní fẹ́ gba nǹkan ńláńlá tí ò tí ì rí gbà tọ́wọ́ rẹ̀ ò tí ì bá ẹni tó ní ìdìrànlọ́wọ́ àwọn èèyàn àwọn tó wà níwájú tí wọ́n ti ṣe fún àkọsẹ́ lòun ló ṣe kí nǹkan tí ń wá ẹ̀ kó lè bá a tó lọ́wọ́ torí ọdún tá a wà gbogbo nǹkan ẹ̀ lókun náà 2024 yìí báyìí kó ti di méjì ẹni tó ti ní nǹkan àwọn ò ṣe pé kí nǹkan táwọn ní kó má báyìí lọ́wọ́ fẹsẹ̀fẹsẹ̀ àwọn tí ò tí ì ní tó ń le yóò sì tẹ̀ wọ́n lọ́wọ́ so gbogbo nǹkan àwọn náà ṣe àkọsẹ́ tí nǹkan táwọn náà ń wá ẹ̀ tí ó fi tú àwọn náà lọ́rùn. ẹlẹ́ẹ̀kẹta òun lẹ́ni tí àìsàn ń ṣe irú àìsàn yóò tó lè máa ṣe yẹn gbogbo ọ̀nà ní kó wá ṣe àkọsẹ́ báyìí ló ṣe lọ yóò gbìyànjú tí àìsàn yóò fi lọ pátápátá tí kò ní ṣe mọ́ so gbogbo ẹni tó wá wà ní gbogbo láìsàn kọ̀ọ̀kan mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ń forí adé ṣàdúrà fẹ́ni kọ̀ọ̀kan pé Ọlọ́run yóò tù yín sílẹ̀ ẹni tí ayé dè mọ́lẹ̀ ni ẹni tó yẹ pé àìsàn ara lásán ní í ṣe é ni gbogbo yìí yóò tún lè máa jẹ́ ìdààmú nínú àgọ́ ara nínú àìsàn tí ń mú kálukú jà mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ Ọlọ́run yóò tù kálukú sílẹ̀ so àlàáfíà yóò dé báyìí ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun lẹni tí ò síkì tí àìsàn ò ṣe bí ò ṣe ní síkì táìsàn ò ṣe ní ṣe bí ò ṣe ní kóbá rẹ̀ tí ò ṣe ní kóbá bí ò ṣe ní nǹkan tí ò sí lára ẹ̀ tẹ́lẹ̀ bí ò ṣe ní kàgbákò rẹ̀ ní 2024 yìí mo sọ pé àkọsẹ́ ló ń kálukú ṣe gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin táwa àwọn mẹ́rin táwa dárúkọ yìí kò sí ètí ọ̀bá ń kálukú ọ̀kan níbẹ̀